sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà ẹran ìyá ni bẹ́ẹ̀ ni nígbà wọn ń ta epo ní 250 kí ló dé tẹ̀jẹ̀ gbogbo wa kọ̀yìn sí wọn kámẹ́rà bẹ́ẹ̀ ni ẹ mọ̀jà ara láàrin jọ́ mẹ́ta kẹ́nìkan kọ́ mọ́ lọ́bì kankan àbí ńgbà ta strike ńgbà lockdown tí wọ́n ní ká dúró lé èèyàn mélòó ló kú títì tí wọ́n sọ pé lockdown ló pa ṣùgbọ́n kànà tẹ́ bá fi ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kálá ń ṣáàjì àmọ́ rówó rà ẹ ti gbàgbé pé tẹ́ ẹ bá ń rówó ra epo àwọn nǹkan tí ó wọ́n látàrí epo tẹ́ ẹ̀ ní rówó ra ńkọ́ ẹ ti gbàgbé àbí. wọ́n ti gẹ́ẹ̀tì yín bíi ráìsì ẹ̀rí tí wọ́n ń gbówó lé ojoojúmọ́ gbà mọ̀ pé ló ń jẹ méjì lẹ́yìn ráìsì tẹ́ ẹ bá jẹ́ wọ́n gẹ́ẹ̀tì yín bíi epo wọ́n tún mú yín nù epo ń lọ 500 ẹ mọ̀ tanra yín jẹ. èmi ò pé Buhari ọ̀dà o èmi ò sì pé Aṣíwájú Bọ́lá Ahmed ṣèyàn gidi èmi ò sì pé Àtìkù náà ọ̀dà èmi ò sì pé Òbí ọ̀dà ṣùgbọ́n gbogbo ẹni yòówù tó bá lọ́wọ́ nù bí ìnira ṣe mú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ilẹ̀ òní ti mọ́ bá láyé Ọlọ́run wọ́n jẹ́lẹ̀ òní ṣùgbọ́n láyé alámútàrà kẹfà mọ́kànlélógún ẹ má kébí sí mi láìsí.